Ẹ kú dédé ìwòyí o, ẹ̀yin akẹ́kọ̀ọ́, ẹ̀yin ògbówẹrẹ. Lónìí, a ó bọ́ sí ojú ọpọ́n dídá àwọn nǹkan inú kíláàsì mọ̀. Gbogbo wa la mọ nǹkan tí ń jẹ́ kíláàsì torí pé à ń lọ sí ilé ẹ̀kọ́ àbí ilé ìwé. Onírúurú àwọn nǹkan ló wà ní àyíká wa. Wọ́n jẹ́ ohun tí a máa ń fojú rí nígbà gbogbo. Bí àwọn kan nínú wọn tí wọ́n jẹ́ ohun tó ní ẹ̀mí nínú, ni àwọn kan náà jẹ́ ohun tí kò ní ẹ̀mí rárá, táwọn olóyìnbó ń pè ní living things and non-living things. Àwọn nǹkan wọ̀nyí wúlò púpọ̀ nítorí pé a máa ń lò wọ́n lọ́pọ̀ ìgbà láti ṣe onírúurú nǹkan. A ó ṣe àgbéyẹ̀wò díẹ̀ lára àwọn nǹkan inú kíláàsì nípasẹ̀ àwọn àwòrán wọ̀nyí. Èyí tẹ́ ń wò lórí àwòrán yìí òun là ń pè ní dọ́sítà. A máa ń lò ó láti pa àwọn nǹkan tá a bá kọ sí ojú pátákó rẹ́. Eléyìí tẹ́ ń wò là ń pè ní rédíò. Àwọn ẹlòmíì á máa pè é ní ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́. A máa ń lo èyí láti fi gbọ́ ìròyìn, orin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí là ń pè ní ẹ̀rọ kọ̀m̀pútà. Kọ̀m̀pútà. Àwọn ẹlòmíì á máa pè é ní ẹ̀rọ ayárabíàṣá, àmọ́ èyí kọ́ ni wọ́n ń pè é torí pé internet òun ni ẹ̀rọ ayárabíàṣá. Kọ̀m̀pútà náà là ń pè kọ̀m̀pútà ní èdè Yorùbá. A máa ń lo ẹ̀rọ kọ̀m̀pútà láti kọ́ ẹ̀kọ́, bẹ́ẹ̀ a tún máa ń lò ó láti tẹ ìwé. A sì máa fi ń ṣe àwọn onírúurú nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A máa ń pe eléyìí ní pẹ́ńsùlù. Pẹ́ńsùlù. Àwọn ẹlòmíì á máa pè é ní òǹkọ. Pẹ́ńsùlù jẹ́ ọ̀kan pàtàkì tí akẹ́kọ̀ọ́ máa fi ń kọ ìwé. Wọ́n lè tún fi ya àwòrán pẹ̀lú. Eléyìí kì í ṣe àjòjì sí àwọn ọmọ ilé-ìwé. Èyí là ń pè ní tẹlifíṣàn. Tẹlifíṣàn tí a tún mọ̀ sí amóhùnmáwòrán. Lórí amóhùnmáwòrán la ti máa ń wo onírúurú ìran, ìṣẹ̀lẹ̀, ìròyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí là ń pè ní ìwé. Ìwé. Ìwé ni akẹ́kọ̀ọ́ máa ń kà láti ní òye onírúurú nǹkan. Ìwé sì ni akẹ́kọ̀ọ́ á máa fi kọṣẹ́ táwọn olùkọ́ bá kọ. Eléyìí là ń pè ní àga. Àga. Àga ni akẹ́kọ̀ọ́ máa fi ń jókòó ní ilé-ìwé. Olùkọ́ náà á máa lo àga láti fi jókòó nínú kíláàsì. Eléyìí là ń pè ní pátákó ìkọ̀wé. Pátákó ìkọ̀wé. Olùkọ́ máa ń fi ẹfun kọ̀wé sí orí pátákó láti lè kọ́ akẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́ tó yè kooro. Eléyìí là ń pè ní ẹfun. Ẹfun ni olùkọ́ máa ń lò láti kọ nǹkan sí ara pátákó ìkọ̀wé fún àwọn akẹ́kọ̀ọ́. Eléyìí là ń pè ní rúlà àbí òǹfàlà. Àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn èèyàn mìíràn á máa lo rúlà láti fi fa ilà tí kò níwọ́. Níhìn-ín ni a á parí ẹ̀kọ́ tòní sí. Mo lérò wípé ẹ ti dá àwọn nǹkan tí a ṣe àfihàn ẹ̀ yìí, ẹ ti dá wọn mọ̀. Èmi náà wá ní iṣẹ́ àmúrelé fún yín o. Iṣẹ́ àmúrelé tí mo ní fún yín ni wípé ẹ bá dé ilé-ìwé yín ní ọ̀la àbí lénìí náà dẹ̀ ni. Àwọn nǹkan mìíràn tó wà nínú kíláàsì yín àbí àyíká yín, ẹ tọ́ka sí wọn, kẹ́ dá orúkọ wọn. Tí ẹ ẹ̀ bá mọ̀, ẹ pe àgbàlagbà kan nítòsí yín pé kí wọ́n sọ orúkọ rẹ̀ fún yín ní èdè Yorùbá kẹ́ lè mọ̀. Ẹ ṣé gan-an.
tẹ́ ẹ bá wa ká lọ láti ìbẹ̀rẹ̀ dé òpin. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o. Ó dàbọ̀.